Aláròyé máa wí o. èyí ni ohun tí Ṣèyí Tinubu ṣe fún àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó lé ní ẹgbẹ̀rún 2 ìdílé tó gba onírúurú oúnjẹ afáralókun nípasẹ̀ àjọ kan tó jẹ́ ti ọmọ ààrẹ orílẹ̀-èdè yìí, amòfin Ṣèyí Tinubu, ìyẹn City Boy Movement nípínlẹ̀ Ọ̀ṣun lópin ọ̀sẹ̀ yìí. Níbi ètò pàtàkì náà, eléyìí tó wáyé nílùú Òṣogbo ní ọjọ́ Àbámẹ́ta Sátidé, ọjọ́ 14 oṣù kẹta ọdún yìí, ni àwọn ìyálọ́jà, àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì, àwọn ọlọ́kadà, àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn awakọ̀ ti gbóṣùbà fún Tinubu fún àǹfààní náà. Dàrẹ́kítọ̀ àjọ ọ̀hún nípínlẹ̀ Ọ̀ṣun, Ẹnjiníà Káyọ̀dé Ṣòwádé, sọ wípé ẹ̀bùn oúnjẹ náà wà fún àwọn Kìrìsìtẹ́nì àtàwọn Mùsùlùmí tí wọ́n gbààwẹ̀ lásìkò yìí. Nígbà tó ń ṣàlàyé nípa àfojúsùn City Boy Movement, Ṣòwádé ṣàlàyé pé ojúṣe àwọn ni láti máa fọ́n rere onírúurú iṣẹ́ ìtẹ̀síwájú tíjọba ààrẹ Bọ́lá Tinubu ń ṣe lórílẹ̀-èdè yìí lọ́wọ́, eléyìí tó sọ wípé kò sí ẹlẹgbẹ́ rẹ̀. Ó tún sọ síwájú sí wípé àwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti máa lọ káàkiri ìpínlẹ̀ Ọ̀ṣun láti bá àwọn olùdìbò sọ̀rọ̀ kí wọ́n bá lè jáde lọ́pọ̀ yanturu láti dìbò fún ẹgbẹ́ APC nínú ìdìbò gómìnà tó ń bọ̀ lóṣù kẹjọ ọdún yìí. Ṣòwádé fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ní kété tí olùdíje fúnpò gómìnà àwọn, Alhaji Bọ́lá Oyèbámíjí, bá ti jáwé olúborí làwọn yóò tún bẹ̀rẹ̀ iṣẹ́ fún àṣeyọrí sáà kejì ti ààrẹ Bọ́lá Tinubu nínú ìdìbò àpapọ̀ ọdún 2027. Ó ké sí àwọn ará ìlú tí wọ́n ti tó láti dìbò láti tètè lọ sí ọ́fíìsì àwọn àjọ elétò ìdìbò láti gba káàdì ìdìbò wọn, kí wọ́n fi pamọ́, kí wọ́n sì fi dìbò wọn fún ẹgbẹ́ APC nítorí ẹgbẹ́ tó nífẹ̀ẹ́ ará ìlú ni. Bákan náà ni alákòóso City Boy Movement nípínlẹ̀ Ọ̀ṣun, Àjàní Gafar Ayọ̀dèjì, ṣàlàyé pé púpọ̀ ará ìlú ni kò mọ̀ nípa iṣẹ́ ribiribi tí ààrẹ Bọ́lá Tinubu ń ṣe. Ìdí nìyẹn táwọn fi gba ìpè níjà láti máa polongo rẹ̀ káàkiri báyìí. Nígbà tó ń sọ̀rọ̀ lórúkọ àwọn tí wọ́n ń jàǹfààní náà, alága ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì nípínlẹ̀ Ọ̀ṣun, Comrade Ilésànmí Ọmọlóye, gbóṣùbà fún àjọ náà àti bàbá àsàlẹ̀ rẹ̀ Ṣèyí Tinubu pé wọ́n rántí àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì. Ó ní ẹnìkan ṣoṣo tí ọ̀rọ̀ yé tó sì jẹ́ ọlọ́pọlọ pípé tó lè kó ìpínlẹ̀ Ọ̀ṣun dé èbúté yíyanjú báyìí ní Alhaji Bọ́lá Oyèbámíjí, nítorí àwọn ti mọ ìwà rẹ̀ lọ́jọ́ pípẹ́. Ìdánilójú sì wà wípé yóò ṣe dáadáa tó bá dépò gómìnà. Florence Babasola ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.